أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún ọ̀gá orí tọ́lọ́run ọba àlékè ọlá tí máa ń ṣe fún yàn òun náà ni kó ṣèyàn ní mùsùlùmí à ń fi àánú ọlọ́run bẹ lọ́run àdánwò tí yóò bá wa táfìlà àṣẹ ìsìláàmù mà ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa à ń tọrọ àlékún kí àti ìgẹ̀ fún aṣọ́jáde nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ́lẹ̀ jù pọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé owó àtọmọ ní ṣàǹfààní illa man ata Allah bi qalbin salim àfẹn tó bá pàdé ọlọ́run ọba àlekọ́lá pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq à ń fi àánú ọlọ́run bẹ lọ́run àdánwò tí yóò bá wa táfìlà islam mà ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa à ń kí ẹ̀yin olùwò wa láti ilé àti ibi kálukú ibi tí a tún máa tó ti padà wò wá tá a ti máa gbọ́ wa ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bẹ̀rẹ̀ kọ́lá méjì kọ́ dàrú kọ́lọ́run kọ́ ọládọ́ka òsì rẹ̀ kọ́ ọlá la ilaha illallah. gẹ́gẹ́ bá a ti ń sàlàyé lọ lórí pàtàkì ṣíṣe àlùwàlá àti àwọn ìdájọ́ èyí tó ṣe kí ni o èyí tí ó so papọ̀ mọ́ so a ti sàlàyé àwọn orígun àlùwàlá fún wa èyí tí a máa gbé yẹ̀wò òun náà ní súnà nílò odò àwọn súnà àlùwàlá tó jẹ́ wípé àwọn ilé kìí ṣe ọ̀ranyàn lẹ́yìn ìgbà tá a ti kàyí tí ó jẹ́ orígun fún wa ní ìjẹjọ àwọn níta fẹ́ máa sọ lónìí súnà àlùwàlá ni níta sì ń pè ní súnà ibi àwọn nǹkan báyìí òun náà ní pé ìgbéjúlẹ̀ rẹ̀ kò bà nǹkan tá a fẹ́ sí jẹ́ eléyìí lọ́fà tẹ́lómi fi máa sọ pé ní tí a ń pè ní súnà òun náà ni tó bá ṣe tó gbàládá tó bá ṣe tó ní ìjìyà níbi àwọn abala nǹkan kọ̀ọ̀kan ni o súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe ní téèyàn máa ń kọ̀yìn sí o gbogbo ẹni ó bá kọ̀yìn sí súnà ànábì níbi tí ànábì ti ní àjòkó tó bá lọ dìde ó ti lẹ́tọ̀ sí yà wájú ọlọ́run o kọ́lọ́n balẹ̀kọ́lá kọ́mọ́sí wálẹ̀ nìyà o kọ́wọ́lá àdẹ́kọ̀ oṣù rẹ̀ kọ́wọ́lá gbólóhùn la ilaha illallah nínú àwọn súnà àlùwàlá òun náà ní pé kásìkí ni o asiwak ká máa rún pákó nínú àwọn súnà àlùwàlá ni téèyàn bá rún alhamdulillah ọ̀dà bí ó bá rún kò bà àlùwàlá rẹ̀ jẹ́ a ti sọ ọlá pàtàkì tí ń bẹ níbi ìmọ̀ àrùn pákó yìí a ti ṣàlàyé rẹ̀ fún wa lọ ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ èyí tá a ti ṣe lọ sẹ́yìn kọ́nàbàlẹ́kọ́lá kọ́sànà nìkọ̀ọ̀kan wa bákan náà nínú àwọn tó jẹ́ súnà àlùwàlá òun náà ni àtẹ́sìmíyá fi awwalil udu kéèyàn ó ṣe bísímìlá nígbà tí èèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá náà súnà àlùwàlá lọ́wà bí èèyàn bá ṣe bísímìlá fàbíhà wà ní ìmọ̀ dáadáa ni ó bá tó bí wàá tó ṣe bísímìlá tó fi bẹ̀rẹ̀ àlùwàlá náà eléyìí ò ní ipa kankan lórí àlùwàlá akálàṣe gbogbo ahadith èyí tá a rí tó wá lórí ọ̀rọ̀ yìí pé ká ṣe bísímìlá tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá gbogbo àdéhìsì pátá kò séyìí kankan bẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí Ìmáàmù wa Ahmad rahimahullah ta'ala rahmatan wasi'a gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé pé kò sí ẹ̀rí kankan èyí tó ṣe kí ni o tó fẹsẹ̀ múlẹ̀ akálàṣe ara àwọn apá kan àfà tí wọ́n sọ yìí pé ó fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ọ̀sá wà láàrin fẹsẹ̀ múlẹ̀ àti pé kò fẹsẹ̀ múlẹ̀ ló jẹ́ yìí pé ìṣe bísímìláì níbẹ̀rẹ̀ àlùwàlá kò sí nínú ọ̀ranyàn àbí orígun béèyàn bá ṣe ó fi kó ẹwà bá àlùwàlá rẹ̀ náà ni tí ó bá sì ṣe náà kò sí aburú kankan èyí tí ó wà níbẹ̀ nínú rẹ̀ òun náà ni ghuslul kaffayn fi awwalihi ká fọ ọwọ́ wa méjèèjì báyìí níbẹ̀rẹ̀ àlùwàlá ká fọ ọwọ́ wa méjèèjì ká fù báyìí òun ní ká fọ débi ọrùn ọwọ́ so nígbà táwọn fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá tá a sílẹ̀ mẹ́ta téèyàn ò bá fọ ọwọ́ yẹn níbẹ̀rẹ̀ àlùwàlá ó tó bá fẹ́ fọwọ́ eléyìí débi ìgùn ọba yìí àtó fọwọ́ níbẹ̀rẹ̀ o àti ọ̀fọ̀ níbẹ̀rẹ̀ o
ibi tá a wulẹ̀ ti bẹ̀rẹ̀ fífọwọ́ padà ní tá a fi ṣe débi ìgbìnwọ́ tó fi hàn yí pé ìfọ̀ ti bẹ̀rẹ̀ yẹn súnà ara àlùwàlá ni. Bákan náà ká yọ ẹnu ká fin imú a sọ fún wa níjẹjọ yìí pé orígun àlùwàlá ni, ṣùgbọ́n ìyọ ẹnu ìfin imú min kaffin wahida níbi ọwọ́ ẹyọ kan báyìí kọjá pé ọwọ́ tá a fi yọ ẹnu òun náà la fi fi imú thalathan lẹ́ẹ̀mẹ́ta nínú àwọn súnà àlùwàlá ni. so béèyàn ó mu omi yẹn sí ọwọ́ báyìí, omi tó wà nínú ọwọ́ tá a fi sí ẹnu òun náà la fi sí imú báyìí papọ̀ lẹ́ẹ̀kan náà, kì í ṣe pé ayọ ẹnu lọ́tọ̀ tá a wá parí ẹnu àwọn àbọ̀ síbi imú. so nínú súnà ní tá a bá wá ṣe bí mo ti sọ náà pé ayọ ẹnu lọ́tọ̀ ayọ imú lọ́tọ̀ kò bá àlùwàlá, ṣùgbọ́n ní tánàbí sallallahu alaihi wasallam èyí tó ṣe jù tí ó sì kọ́mọ́ jù tánàbí sallallahu alaihi wasallam máa ń ṣe òun náà ni pé kó yọ ẹnu kó sì fi imú níbi ọwọ́ ẹyọ kan báyìí. so bákan náà nínú àwọn súnà àlùwàlá òun náà ni taqdimu liyumna ala liyusra, ká máa ti ọ̀tún síwájú àlàáfíà, afẹ́sùnwọ́ kákọ́ sí ọ̀tún ká tó sí apá àlàáfíà. nínú hadithi ìyàwó Aisha radiyallahu anha, ìyàwó Aisha ní anabi wa sallallahu alaihi wasallam kana yu'jibuhu atayammun fi tana'ulihi wa tarajjulihi wa tuhurihi wa fi sha'nihi kullihi. ìyàwó Aisha ní anabi wa sallallahu alaihi wasallam yu'jibuhu atayammunu, ima anabi máa ń gbé ọlá fún kó máa ṣe nǹkan ní ọ̀tún ọ̀tún ọ̀tún. fi tana'ulihi, tánàbí bá fẹ́ wọ bàtà ọ̀tún ní ọ̀kọ̀ọ̀kọ̀ wọ̀, wa tarajjulihi, tánàbí bá fẹ́ yarun tarajjulu nìyẹn, tó bá fẹ́ yarun rẹ̀ abala ọ̀tún báyìí ní ọ̀kọ̀ yà. bákan náà máa ń ìmọ̀ra èyí tá a máa ń ṣe ń máa sọ pé wa tuhurihi, tánàbí bá fẹ́ mara nínú ìmọ̀ra òun náà ni àlùwàlá wà, ànábì ọ̀tún ní ọ̀kọ̀ máa ṣe wa tuhurihi nìyẹn. àyàwó Àìṣà wa tẹ̀síwájú pé wa fi sha'nihi kullihi, àti bí gbogbo ìṣesí ànábì wa sallallahu alaihi wasallam tí bá máa ṣe kí ni o tánàbí máa ń ṣe gbogbo ìṣesí rẹ̀ pátá, èyí tánàbí máa ń ṣe gbogbo ẹ̀ pátá náà lànàbí máa ń ṣe kí ni o ní máa ń ṣe lọ́tún lọ́tún. nígbà tí wọ́n dá kọ́kọ́ gbogbo ìṣesí ànábì á ti mọ̀ pé láwọn nǹkan téèyàn bá máa ń fi ọ̀tún ṣe, torí pé laisa kullu ma yufhamu yuntaq, kì í ṣe gbogbo ohun téèyàn bá ti gbọ́yé ni wọ́n ó tó máa padà sọ fún ma. so eléyìí jẹ́ á ti mọ̀ pé àwọn kan bẹ tọ́jà yìí pé ànábì ò ní fi ọ̀tún ṣe, gẹ́gẹ́ bí ìgbà téèyàn bá fẹ́ téèyàn gbọ́ bùkátà tán bóyá èèyàn yàgbẹ́ àbí èèyàn tọ̀ tó wá fẹ́ tábà, á ti mọ̀ yìí pé irú eléyìí kì í ṣe pé bóyá ọ̀tún ni wọ́n ó fi ṣe. so á ti gbọ́ yé bá ìsìláàmù yìí bá aláàbọ̀là ká ìsọ̀rọ̀ bí ó ṣe pé kí ni o olórí pípé, tọ́lá lómi tó lè bọ́ bẹ́ẹ̀ ní ìsìnkọ́ sọ pé wọ́n ti ní gbogbo nǹkan yóò àmọ́ tún kúlù yẹn, kò ní má yìí pé kúlù náà tó ṣe kí ni o ó pín ó sì làláyè ná wa fi sha'nihi kullihi. so àwa náà ó ti mọ gbogbo àwọn ṣáánù tó bá jẹ pé yẹn máa ń fi ọ̀tún ṣe nínú àwọn súnánilẹ̀ òdò ni. bákan náà gospel àdó ìsàlàsà, ká máa wé àwọn oríkèéríkèé àlùwàlá tá à ń ṣeun, afẹ́ fọjú ni, afẹ́ fọ ẹsẹ̀, afẹ́ fẹ apá, gbogbo àwọn nǹkan yìí ká máa ṣe ní mẹ́ta 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 nínú súnà àlùwàlá òun ló wà. torí pa rẹ̀ rí látọ̀dọ̀ Imam wa Bukhari rahimahullahu ta'ala rahmatan wasi'a. Imam Bukhari kò ṣe é bá bínú, bákan náà Imam Bukhari ò ṣe é ta sí. ìtàn èyí tí ẹnìkan sọ nígbà ó fẹ́ ta sí Imam Bukhari, kọ́nà balẹ̀kọ́lá kọ́ba ni fi ọ̀nà mọ́ àgbà olódo ni, so tó sì pè rẹ̀ ní àgbà àfà. so ẹni ó fẹ́ ṣàlàyé wípé ṣe Bukhari tẹ̀sán tá a bá lọ wọnú tíra Tadribu Rawi, tíra àdìfì ni, ẹni tí ó bá bani lórin jẹ́ kò ní gbèbá. ó gùn nínú tíra yìí, ìtàn yìí ó gùn nínú Tadribu Rawi. ẹni tó fẹ́ ba Imam Bukhari jẹ́ ọwọ́ ara mú díẹ̀
níbẹ̀. Òun náà ni ìgbà tí Imam wa Bukhari tí ń ṣèrìn àjò lọ sílùú kan. Ńgbà wọ́n débẹ̀ àwọn aráàlú ń fẹ́ ṣe ẹ̀zámù fún Imam Bukhari pé ẹ jẹ́ ká wò ó bí wọ́n ṣe. Àwọn àfẹ́sìn wọ́n ti jẹ́ kó yá pé al-insanu aduwwu ma jahil, ọmọnìyàn ọ̀tá gbogbo tí ọba mọ̀láyé rẹ̀ ni ntẹ́yìn ọba ti mọ̀láyé ọ̀tá rẹ̀ ni ọ̀jẹ̀. Ntí ń dẹlòmí làmú ni pé àdúrà dísìn ní wọ́n ní Imam Bukhari nǹkan kan sósì rọrùn bẹ́ẹ̀ kéèyàn ọ̀ha láyé tá a wà lónìí àti ráwọn èèyàn tó jẹ́ wípé tí wọ́n bá ń ṣe wọ́n sórí social media káàkiri ní Saudi tí wọ́n ń bi léèrè béèrè lórí ọ̀rọ̀ àdìsí gbogbo àdìsí máa ń jù sí báyìí yóò máa parí rẹ̀ wọ́n tún ní ó gbé wá látàrin yóò tún rí kárí tó bá fi lé ń ṣẹlẹ̀ láyé ìsìn táyé ti dàrú yìí tá à ń rí àwọn agbárí kọ̀ǹpútà báwọn kí wàá ní tàsìkò àwọn Imam Bukhari torí tí ọba fapo torí tí ọba pé téèyàn bá ti ṣe àdánwò àbí àìsàn ọpọlọ ti dààmú orí èèyàn kọ́mọ́ròyìn pé tó ti ṣòfò làákàyè kọ́mọ́ròyìn pé bí irú títí òun náà ni ẹlòmíín náà ó rí rárá o kò rí bẹ́ẹ̀ o. So Imam Bukhari dé lu yìí àwọn aráàlú wọn fẹ́ tẹ́sítì ẹ̀ wò pé ẹ jẹ́ á wo mẹ́mórì rẹ̀ ṣé òótọ́ ní sọ ni àbírọ́. Wọ́n wá ju àdìsí mẹ́wàá kì í ṣe àwọn àdìsí qala Rasulullah sallallahu alaihi wasallam talabul ilmi faridatun ala kulli muslimin táwọn máa ń kàn bí. Wọ́n ó gbé wá pé látọ̀dọ̀ lágbájá ó lóun gbọ́ lẹ́nu lágbájá ó lóun gbọ́ lẹ́nu tàmẹ́dùn ó lóun gbọ́. Wọ́n ó ka akọ báwọn kí wọ́n tẹ̀síwá dá akọ sàbẹ́ kí wọ́n sì wá tó dá akọ pé ànábì sọ báyìí. Àwọn ẹni yẹn wọ́n ti wá mú àwọn àdìsí mẹ́wàá lẹ̀ wọ́n wá da ìsìnàdù ẹ̀rú wọ́n fẹ́ fi tẹ́sítì Imam Bukhari wò pé wọ́n kàn ka àdìsí ni pé àdìsí kan bẹ́ o lágbájá ló ń gbọ́ lẹ́nu lágbájá kì í sàwọn lágbájá rí wọ́n ti yọ orúkọ dànù wọ́n ti gbókọ fúnra wọn. Wọ́n ka àdìsí alákọ̀ọ́kọ́ wọ́n ka kejì bẹ́ẹ̀ wọ́n ka kẹta bẹ́ẹ̀ wọ́n ka kẹrin bẹ́ẹ̀ tó fi dórí mẹ́wàá. Imam Bukhari kílẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí Imam Bukhari ní gbogbo àdìsí tẹ̀ dá kan ìmọ̀ ibi tí ọ̀tá Buhari tà ń sọ yìí ibi tó ti dúró nù pé sẹ́rí nǹkan àdìsí mẹ́wàá wọn bí Buhari léèrè tó lòun há 200,000 hadith tó ní 100,000 hadith mẹ́wàá ní ẹbí léèrè tó lóun ọmọ wọn Buhari gẹ́gẹ́ sọ pé wọn ọmọ àdìsí kọ̀ wá kọ̀kadélẹ̀ ààbò ẹ̀kọ́ náà ló fi jẹ́ yí pé kẹ́nìkó ní òun káàkiri ogbó ilẹ̀ lárúbáwá òun ọ̀rẹ́ tí ọkọ̀ ń ké olókà tí kálukú mọ̀ ní sọ o ìmọ̀ fẹjú kọjá gbogbo báwọn o wọn èsì ìbíyàn mọ́ wípé àáfàá bàbá mi kọ́mọ náà wá di automatic àfà rárá o ẹ̀yin lẹ̀ ń pín wòlíì Ọlọ́run bẹ́ẹ̀ sí ń pín Nàìjíríà pé wòlíì bàbá wòlíì lọ́mọ rárá o dáadáa eléyìí ìmọ̀ bí àbíyàn jẹ́ àáfàá níta alam fa innal mar'a laysa yuladu aliman àfààní lọ kọ́ ìmọ̀ torí pé wọn ò ní bíyàn kó á ní kíláàsì ọkọ̀ ọmọ ẹ̀kọ́ ní kí ló kọ́ rẹ o òní mímọ̀ láàsọ̀ ọjọ́ súná èèyàn ó gbìyànjú yọ ṣọ́gù yọ lọ kọ́ bíyàn bá tí à ń lé tí ò bá lọ kéwú mọ́ yọ kàn máa wò bígbà tó fi tolé lásán ni àwòrán lásán lákàn máa wò ìtàn yẹn gùn sí tẹ́lẹ̀ nígbà Imam Bukhari lóhùn ọmọ Imam Bukhari wọ́n sì wá ń sọ fún wa pé sẹ́rí àdìsí alákọ̀ọ́kọ́ tí wọ́n dá kan èmi ọmọ bó ṣe sọ̀rọ̀ ṣùgbọ́n tó wà náà àdìsí tó apá àdìsí tó sọ yìí ni o lágbájá lọ́gbọ́lẹ́nu lágbájá tàmẹ̀dùn lọ́gbọ́lẹ́nu tàmẹ̀dùn báyìí ọwọ́ bá wọn tún tó padà àṣàgbárí ìlà káì làwọn tiẹ̀ ńlá wọn sí kí ni o ńlá wọn rọ́ọ̀lù so ntàfẹ́fà ni pé Bukhari téèyàn bá ti lè bá ṣe ọ̀tá kà á mọ kí ó so tó bá ti lè kó mọ̀ Buhari kó náà àdìsí kò sí nǹkan kan mí lẹ́mọ̀ so Imam Bukhari gbà wá rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n gbà wá arí àlùwàlá onímẹ́tamẹ́ta nínú àdìsí lọ wá arí àlùwàlá oníméjìméjì alẹ́sẹ̀ méjìméjì táàsẹ̀ ní méjìméjì akálàsẹ̀ èyí tánàbí dún ní mọ́jú òun náà ní mẹ́tamẹ́ta a sì rí àlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan táàsẹ̀ so kò sí ní tá àlẹ́sẹ̀ mẹ́ kì í ṣe pé nítorí pé omi kéré àbí ìròmí rárá o alẹ́ sàlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan lọ eléyìí ò jẹ́ nínú pé ó fẹ́ràn pé káṣí àlùwàlá ní mẹ́tamẹ́ta yẹn nínú súnà ní bá a ṣe lẹ́yọ kan alálùwàlá bá a ṣe méjì alálùwàlá ṣùgbọ́n o ẹyọ kan láṣẹ ni o méjì láṣẹ ni o mẹ́ta láṣẹ o kárí ipá ṣe dáàyè ibi tí ìsìláàmù ní ká máa ṣe àlùwàlá dé
kómi ó sì kárí ara wa. Eléyìí wà nínú ntí Islam ṣe kí ni o tọ́pà kéèsì wá sí. Àwọn èèyàn kan á tún mọ má di fi pa ànábì ní pé kéèyàn parí lẹ́ẹ̀mẹ́ta ànábì ọ̀sọ́ bá ń fún ọ àdìsí yìí ọ̀fẹsẹ̀ múlẹ̀ o. Àwọn èèyàn kan tó mórí wáyà pé àwọn rẹ́rìí pé ànábì parí lẹ́ẹ̀mejì tipa ànábì parí ní ẹ̀ẹ̀mejì. Àwọn àfáà ní eléyàn ọ wà ṣùgbọ́n tẹ́ ẹ sì gbọ́yé ẹ̀ẹ̀kan náà ànábì máa ń parí. Bóyá tí wọ́n fẹ́ gbọ́yé bí rìwáyà yẹn náà ni pé ó gbé ọwọ́ lọ sẹ́yìn wọ́n kà lákọ̀ọ́kọ́ ó gbé wá padà síwájú ẹ̀ẹ̀kan náà nu first round second round so kì í ṣe yí pé ọ̀pá orí ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó wá jẹ́ pé ń tá àgbàlérò ní pé ọgbọ́wọ́ lẹ́yìn ó tún wá sí kí ni ó gbé wá wájú a sì wà ní ojú ọ̀nà báwọn kọ́nà ọ̀bàlẹ́kọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wá nínú àwọn tọ́jẹ́ súnà àlùwàlá àwọn tá à ń kà yìí téèyàn bá gbé jù lẹ̀ kó bàlùwàlá rẹ̀ jẹ́ òun náà ni pé irun gbọ̀n tó bá kí kéèyàn ó ṣe tàkìlìlù léhìá rẹ̀ ẹ̀rí pa aṣọ níjẹjọ pẹ̀lú àwọn orígun àlùwàlá nígbà tá à ń sọ̀rọ̀ bá sì fọ ojú so inú àwọn nǹkan tí ọjọ́ súnà àlùwàlá ni nínú àwọn súnà àlùwàlá òun náà ni delikul ada kéèyàn ó fi ọwọ́ gbogbo ara tí èèyàn ń ṣe kíni o ti ń fọ̀ yẹn ká máa fọwọ́ gbó bá a ní ntọ́jẹ́ súnà yẹn ni pé bí ìgbà téèyàn kọ́lé tán tọ́wọ́ kùn lọ́dà ká kọ́lé yẹn lọ́ra yẹn kíkùn lọ́dà yẹn àdírẹ́sì ẹ̀ kó lè bá a dún fojú rí ni níta náà wàá fẹ́ gbé pàdé Ọlọ́run sọ wá dáa ká wá ṣe kọ́mọ́bùn dùn bójú rí tọ́mọ nìyẹn gan ò ní fẹ́ lè gbà kí wọ́n ṣerú rẹ̀ fún kọjá pé tí wọ́n gbé wá bá wa kò ní ní pákéjì gidi àwa gan ò ní fẹ́ bó o láti wá táwa sọ pé súnà ní nǹkan ìpè súnà àlùwàlà kì í ṣe pé tí wọ́n sọ ni pé ká yọ ọ́ lẹ̀ o ìgbésí ayé wa gan àwa gan ń fẹ́ nǹkan tí ó dùn ún bójú rí ẹni tó kọ́lé tán yóò tún ṣe táyé síbẹ̀ tí wọ́n bá ti lòó lọ́nà yọkàn yà wọ́n sọ pé kí ni kí la mú ayé kí la mú lọ́rùn náà kò tí ì ní ni so yóò tún fẹ́ kó bú inú bójú rí èèyàn ọ̀ràn sọ́tọ́ yóò tún kọ́sẹ́ sí káwa náà ó sì kí ni gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí káta sí kó yọ̀ sí kó lè bàa jẹ́ pé a well package òun ni àlùwàlá yìí ó sì kí ni òun ni yọ̀ ọ́ jẹ́ so téèyàn bá gbẹ́sẹ̀ sẹ́nu táàpù báyìí tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ báyìí tómi sì dé ogo bí tó yẹ kó dé so ọlọ́lùwàlà ṣùgbọ́n àlébù ń bẹ́ńbẹ́ díẹ̀díẹ̀ so lábísọ wá pé fífọwọ́ gbọ́ àwọn oríkèéríkèé ara ànábì máa ń ṣe kí ni o ìmọ̀ ń fọwọ́ gbọ́ ara tó bá fẹ́ ṣe àlùwàlà bákan náà ká ya àwọn ọmọ níka ẹsẹ̀ wa nínú súnà àlùwàlà lọ́wọ́ bákan náà àzíyádàtù lórí àwọn kí lórúkọ rẹ̀ àwọn oríkèéríkèé ntọ́jú ọ̀ràn yẹn àlùwàlà tọ́jú orígun àlùwàlà ká wá ṣe kọjá orígun mẹ́ta yìí tó ti pé ni pé mẹ́ta ni the last kéèyàn wá ṣe kọjá mẹ́ta yẹn kò sínú súnà àlùwàlà o nínú àwọn àkéyìí tá a fẹ́ pè wá sí mo fẹ́ sọ bí onímẹ́ta ni kí n tí ì débi súnà mi asọ́fà pé ànábì ṣe mẹ́ta ó ṣe méjì ọ̀sẹ̀ yọkan èyí rí pé èèyàn lè fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ń bẹ èèyàn lè fọwọ́ lẹ́ẹ̀mejì àti àwọn tá à ń gbogbo bí tá à ń fọ́ ní mẹ́ta a lè ṣe mẹ́ta rẹ̀ a lè ṣe méjì rẹ̀ a lè ṣe yọkan rẹ̀ ṣùgbọ́n ká wá ṣe mẹ́rin tàbí ká ṣe márùn nínú àkíyèsí tí àwọn àfa máa ń pè wá sí kò sẹ́rí rẹ̀ o ìranù nìyí o kò sẹ́rí rẹ̀ rárá o. bákan náà àlùwàlà tá a bá ṣe tí a ti lò fún ìjọsìn kankan ká tún lọ sèmí ìlé lórí òwúlò ìgbà tá a bá lu àlùwàlà fún ìjọsìn tá a tún fẹ́ lọ ṣèjọsìn míì tàbá wà ó pé jẹ́ ntálùwàlà ṣe ṣùgbọ́n àṣàlọ́lá àti ìlò fún nǹkan kan ká má tún lọ tún mi ṣe torí pé mẹ́ta tó o sì ṣeun ó sì fà lídìí bẹ́ẹ̀ tó o bá tó wá sìn ó di kẹrin ó tún sìn ó di karùn ó tún sìn ó di kẹfà ó fi hàn yí pé kò sí ẹ̀rí pànàbí ìsìn ọwọ́ lẹ́ẹ̀mẹ́fà ṣùgbọ́n àwọn àfáàní tá a bá ti lò ó fún ìbàdà kan a lè mọ̀ pé mo ti lò yín fún ìbàdà jí ń lọ sèmí ńlá fẹ́ fi ṣe kì í ṣe pé àwọn sọ pé àlùwòdó aláwòdó nùrù àlànùrìn àlùwàlà lórí àlùwàlà ìmọ̀lẹ́ lórí ìmọ̀lẹ́ ni ànábì kọ́ lọ́sọ báwọn o zulumu àlànùrìn ní eléyìn báwọn tó bá ti jẹ́ wípé àti ìlò fún nǹkan kan ọ̀sà àlùwàlà tán àlùwàlà ò tí ì jọ tó wá dọ́bà ní àlùwàlà gbàgbàjì tó sèmí orígun mẹ́fà nù ṣùgbọ́n ntọ́ ọba ti lò nùrù àlànùrìn nìyẹn
àlùwàlá yẹn ti já o tó bá ṣe mí nurun ala nurin ònìyàn ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ ká má ṣe ànábì gbọ́yé salawatullahi wa salamuhu alayhi. bákan náà islam fẹ́ fún wa al-iqtisad fi isti'malil ma nínú sunna àlùwàlá wà pé ká má ṣe omi ká má economize ń bí lílo omi ká má kàn má lómi yù yá ká sà má lò rárá ẹlòmíì ẹ̀kùn ká sẹ́ẹ̀wẹ̀ wá láti ilé ní kí ló dé ń bẹ̀rù orí àgé ìkún omi díẹ̀ gbogbo nǹkan islam kórìíra israf ìmọ̀ nánà àpà kódà tó fi dórí inú ilé gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń wò wá àtẹ̀ntí ó tún máa padà wò ó kálukú wa ẹ mọ̀ nánà àpà ń bí oúnjẹ tẹ́lómi ò lè jẹ tán ìní ọ̀dáná rẹ̀ yọkẹ̀ fún àwọn ọmọ wọn fún oúnjẹ dànù pé ẹ lọ kó da kitchen ọlọ́run ọba àlekọ́lá inna Allaha la yuhibbul musrifin ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí wọ́n máa ń nánà àpà islam fẹ́ ká máa minimize nǹkan ká sì máa yọ nǹkan lò ká máa lò ní ìlò pé n tó ní ìdíkọ̀ ká máa waste ẹ̀ ẹlòmíì ò sítáàpù ẹ̀rọ kalẹ̀ báyìí sá bó ṣe ń sítáàpù lẹ́ni rojọ́ lọ rárá omi díẹ̀ ò ní islam fẹ́ fún wa bákan náà ká ṣàdúà lẹ́yìn ìgbà tá a bá parí àlùwàlà tá a bá ti ṣàlùwàlà tán kò sí ti ń jẹ́ pé èèyàn ń wá omi àṣáàdù káàkiri kí lómi àṣáàdù àparí àlùwàlà wọn àbò bẹ́ẹ̀ ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ẹlòmíì tómi bá tán nígbà tó ṣàlùwàlà tán tómi ò sí inú àgbẹ̀wọ̀n kí ẹ̀dá kan bá mú mi bẹ́ẹ̀ jẹ́ fún mi lómi àṣáàdù kò sómi àṣáàdù kankan kò sí omi àṣáàdù kankan bí kankan gẹ́gẹ́ bá ń gómi àṣáàdù rárá o kò sí yun o tá a bá ti ṣàlùwàlà tán in tá a sọ náà ni pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu torí pa ń jẹ́rìí pé mo jẹ́rìí pé kò sí ọba tí jọ́sìn tọ́ sí wọn la fi máa ń nà ká kàn yìí sókè pé ashhadu àpẹẹrẹ pé ọbẹ̀ ẹyọ kanu bákan náà níbi táyà wa náà nígbà kásáré pàkíyèsí rẹ̀ ká tó débi ọ̀rọ̀ ọ̀run á sì débẹ̀ nígbà tá a bá ń ṣe táyà àwọn èèyàn ọgọ́rọ̀ eléyìí 98% kálukú ọmọ wọn mọ́sításí lọ tá a bá ń kírun báyìí táwọn èèyàn ṣe táyà báyìí àtàyàtúlillah wọn ò ní káàkiri àmọ́ fi kàn káà pé ara àmọ́ sí àtàyàtúlillah àwa ń sì kàn báwọn anẹyọ kan ìsókè nígbà débi ashhadu an la ilaha illallah àna sókè báwọn nígbà táwọn èèyàn bá wá parí táyà ẹyọ ìka kan tá à ń nà yìí kódà táwọn àbá wa máa ń fi dáwọ́kà pé mo náà wọ́ mi sókè mo sì fi búra àní mo náà wọ́ mi sókè mo sì fi búra mo náà wọ́ mi sókè mo sì fi búra pé mi ò ní ṣe sílámù tán kí n tó ń kàlélúyà mo náà wọ́ mi sókè mo sì fi búra ìtumọ̀ ẹ̀dá ń tọ́ ni pé mo jẹ́rìí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run má sẹ̀gbẹ́rẹ́ má lo pàrọ̀ má sọ oògùn yọnu wọn èèyàn jẹ́rìí ẹyọ kan báwọn ìtumọ̀ kanu àwa la jẹ́rìí níbi ìrun pé wọ́n náà ìrun tí mò ń kí fọ́ àtúwọ́nsí táyà lọ́kọ́ mọ jẹ́rìí ńgbẹ̀ lómi bá parí táyà wọ́n kà sí pé wọ́n wà sí òkè báyìí ìtumọ̀ rẹ̀ ní kí ni ìtumọ̀ tẹ̀ ń ṣe ni pé òun ti di mẹ́wàá o ẹyọ kan ní tẹ́lẹ̀ o ọwọ́ parí táyà pé tá a bá parí táyà tá a nàka òkè báyìí ìka náà làákàlẹ̀ làágbé ọwọ́ wa lórí ojúgun orúkún wa báyìí padà ṣùgbọ́n àwọn ṣe àwọn o ti jẹ́rìí pé ọkàn ọlọ́run tẹ́lẹ̀ ọlọ́run o ti di mẹ́wàá báyìí o ìtumọ̀ rẹ̀ nu so ọlọ́run ò sì pé méjì à ń bèèlè mẹ́ta kátiẹ̀ tó wá sọ pé mẹ́wàá so kájọ kákìyèsí nánà bẹ́ẹ̀ lómi ìdá nígbà wọn fẹ́ kírun yọ ọkọ̀ tìrò sí tẹ̀gbẹ́rẹ́ tó lè rọ́ mi ní Allahu Akbar so gbogbo ẹ̀ náà là á padà ṣàlàyé torí àgbọ́yé ẹ̀sìn ó ṣe pàtàkì ká má bàa máa fi ìgbẹ́ fọ ìtọ̀ so àásàdúà lẹ́yìn rẹ̀ pé Allahumma ja'alni minat tawwabin waj'alni minal mutatahhirin ìwọ ọlọ́run ṣe mí nínú ẹni tí yóò máa túbá wá ṣe mí nínú ẹni tí ìwọ ọlọ́run ọba àlékọ́ ọlọ́sìn kí ni o tí yóò fọ́mọ̀ nínú àwọn súnà àlùwàlà òun náà ní kí bá ti wá sàlùwàlà táwọn ká wá gbìyànjú ká ṣe náfìlà rákà méjì lẹ́yìn rẹ̀ àlùwàlà náà tún ní náfìlà lẹ́yìn rẹ̀ so ẹni tó bá ń gbìyànjú tí bá ń ṣe báwọn ànábì ní tó bá ilé ṣe náfìlà rákà méjì torí àlùwàlà ń ṣe dáadáa la yuhaddithu fi ima nafsa tí ọ̀wà máa bẹ́mi rẹ̀ rojọ́ ànábì ó sọ pé la tuhaddithuhu fihi ma nafsuhu tẹ́mi rẹ̀ ọmọ bá rojọ́ ọ yàtọ̀ síra wọn la yuhaddithu fihi ma nafsahu lánàbí dákọ
òun gangan ni ọmọ bẹ́mi rẹ̀ rojọ́ àsẹ́mi ọmọ bá wa rojọ́ gbogbo àwọn àdìsí tẹ̀blíìgì táwọn yẹn máa ń mú wá ìtàn burúkú ni kò sí inú kínní àdìsí tẹ̀blíìgì àwọn tẹ̀blíìgì ọmọ àwọn tànàdà àdá tí wọn ò ní lọ kọ́mọ̀tì kí wọ́n tó máa sọ̀rọ̀ ikẹ́ láyé ànábì kánú àwọn aṣáájú tá a láṣáájú ọ̀hún ewu ní kẹ́ máa paróòsì ìkànnì àwọn aṣáájú ni wọ́n á lọ gbogbo àwọn tànàdà àdá báwọn kò sí inú Islam ọ̀ mẹ́rin ẹ̀ wá ọ̀ dà kọ́bi tó wà tá a lọ́sẹ̀lẹ̀ sí ìkànnì àwọn sáraf ewu ní tọ́ba fẹ́ sunkún ká sunkún torí tọ́lọ́run pẹ̀lú sanadu tó fẹsẹ̀ múlẹ̀ chain of narration tá a bá sì jẹ́ pé àbá rẹ́rìn pẹ̀lú sanadu tó fẹsẹ̀ múlẹ̀ wọ́n wá máa ń sọ̀tà kan pé ànábì káwọn sàbí jọ́njọ́ kan ànábì wá ní wá ṣe náfìlà ta ni ó ṣe náfìlà tí ò ní ronú nǹkan kan bẹ́ẹ̀ tó pé Abubakar bọ́ta ó lóun lòun ṣe ànábì ní adé góòdì àbí nǹkan ní ó sàti gbé góòdì kankanlẹ̀ pé lòun ó fún wọn tó pé ẹni alákọ̀ọ́kọ́ ó sì wà ní rákà alákọ̀ọ́kọ́ ó ronú ká tí bá sì parí kínní èmi nígbà kínní wọn lọ́jà wọn ní Umaru náà bọ́ bẹ́ẹ̀ wọ́n sàn sọ bẹ́ẹ̀ wọ́n ní Ali lọ́wọ́ á gbìyànjú nígbà wàá dé last track tí ń ṣe táyà lọ tí n bá sálámà báyìí èmi náà ní tó gba kínní yìí rọ́ọ̀sì ni so n tí a ń sọ ní ìsìn ni pé kọ̀sẹ́ nìkan tó padà gba nǹkan eléyìí nǹkan là ń sọ o kò sí ẹni tí ó máa kírun ẹ̀mí rẹ̀ ó rò nǹkan ó rù wúyẹ nínú ẹ̀mí rẹ̀ kò tí ì di ẹ̀ṣẹ̀ kí nǹkan ó rù wúyẹ kó o rò nǹkan ló jẹ́ pé láyé níjọ́ kan nìkan wá bá Imam Ahmad rahimahullah ta'ala rahmatan wasi'a kọ́ mọ́ ibi tó fi nǹkan lé mọ́ ọ wá bá Muhammadu kó wọn mọ́ ibi tó ń fi nǹkan òun kankan sí Muhammadu wa ni ọmọ bẹ̀ ó lóun ti wá wọn ò tí wọn tó ń fọ rẹ̀ ní Muhammadu ni lọ sàrà kọ́ lọ kírun ó ṣe apapọ̀ mọ́ra wọn àwọn nǹkan ẹni á lọ kírun bẹ́ẹ̀ ni ẹ ṣe bọ́ sí ilé ọba sálùwàlà bó ṣe ṣe Allahu Akbar báyìí ọkàn rántí ibi tó fi kíní sí abọ́lọ́ bá wọn dùn pé àpàlẹ́ kò ti rántí orí ìrùn gan mo ti rántí Muhammadu ni sórí èṣù lójú ọgbàgbé ibi tó fi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìrun tó wá fẹ́ kí olóore ju tó jẹ́ ọgbàgbé lọ kò sì fẹ́ kó o sórí ire so ló jẹ́ pé tọ́mọ nìyẹn bá ti bọ́ sórí ìrun báyìí èṣù ọmọ ju nǹkan sí lẹ́mìí ni gbogbo tó yàn rántí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ rántí pé ọ lọ sí ibi kíní kan ẹ̀mí yẹn ọmọ ro nǹkan ṣùgbọ́n tí wọ́n gan bá ti ń bẹ́ ẹ̀mí sọ̀rọ̀ padà tó bá ti lé ń bẹ́ mi communicate padà tó ní bó wa ni ọ̀rọ̀ tí wọ́n ní bẹ́ẹ̀ náà ni ọ gbọ́dọ̀ ànábì ní láàyò hadith fi ìmọ̀ náfúsàwù tó ń gẹ́gẹ́ ọmọ bẹ́ẹ̀mí rẹ̀ rojọ́ kì í ṣe pé ànábì ó sọ pé tẹ́mi rẹ̀ ọba rojọ́ tẹ́mi bá bọ́ rojọ́ ìwọ ọmọ gbọ́kàkùn bẹ́ẹ̀ nínú kọ́mọ fọkànbá ntí à ń kà lọ kọ́mọ gbọ́kàkùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀n bá rojọ́ ó tún máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n ẹni tó bá ti ń bẹ̀mí rojọ́ bẹ́ẹ̀mí sí ń bá rojọ́ lónìí náà bá rojọ́ padà irú wọn ni ẹ máa ń gbàgbéra lórí ìran tọ́jà wípé wọn ó ti rùkú wọn sì máa fẹ́ lómi ilẹ̀ bóyá báyìí wọn ti rùkú Allahu Akbar eléyìí òun ti lọ so eléyìí òun ti lọ́nu so kọ́nà balẹ̀kọ́ lákọ́sà àná wa lẹ́yìn eléyìí kí wàá ní nàwa kíndìnlẹ̀ odò àwọn nǹkan tí máa ń ba àlùwàlà jẹ́ oríṣiríṣi lẹ́yìn máa gbọ́ lẹ́nu ẹlòmíì ké ọba jàgbàdo títa àlọ́ láti bàjẹ́ bọ́jà kínní kan àlọ́ láti bàjẹ́ àwọn nǹkan tá a fẹ́ kàkalẹ̀ èèyàn bá lọ wá tí à ń lá míì kọ́mọ ní kínní kan kó ní wọ́n tó ní nǹkan báyìí balùwà yẹ tí ọba ti sí ibi tá a sọ ẹ̀kọ́ balùwà la jẹ́ so ẹ̀sìn Islam kì í ṣe pé a máa mú le ibi tó lọ́nba ti ní a le a le ibi tó bá ti ní a dẹ̀ a dẹ̀ so n tí a ń pè ní Islam náà alákọ̀ọ́kọ́ nínú tí máa ń bá àlùwàlà jẹ́ òun náà ni kí ìtọ̀ jáde number 1 and 2 òun náà ni kí ìtọ̀ tàbí ìgbẹ́ kó jáde mínà sẹ́bi ìlẹ́yìn ní àwọn ààyè méjèèjì tá a mọ ààyè tiwájú àtàyè ibi tí number 2 náà ti máa ń jáde tó bá ti lè jáde lára èèyàn àlùwàlá sí kí ni ó ti bàjẹ́ so eléyìí ò kọ́kọ́ clear ó sì common ṣùgbọ́n àwọn àáfàá wá fà láàrin ara wọn pé tó bá jẹ́ wípé ìtọ̀ àbí ìgbẹ́ ó bá jáde tí èé ṣe ààyè ibi tí ó ti yẹ kó jáde bóyá wọ́n pàṣẹ páìpù síyàn lánìsìn àsìkò tó wá tó kò lè fojú ara tọ̀ ọ̀tọ̀ níbi tí fi ń tọ̀ so sílẹ̀yìn òun náà so àwọn àáfàá kan ní nígbà tí o ti lè gbàgbé wọ́ta kọjálùwàlà alimuhim ìtọ̀ ti jáde ìgbẹ́ ti jáde ojú ibi tí máa ń gbà lọ́gbà ni ó ojú ibòmíì ni ó kọ́lọ́mbàlẹ́kọ́lá kọ́láwà kún bí àwọn àìsàn burúkú so àlùwàlá sí kí ni ó ti já ẹ̀gbin ní ìtọ̀ ẹ̀gbin ní ìgbẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí máa ń já àlùwàlá òun náà ni khurujul mani kí spáàmù ó jáde
lára ọkùnrin original sperm gángan, tàbí aliwadiyu èyí tá a mọ̀ sí àtọ̀ọ̀rẹ̀kẹ́, so bákan náà àti alimadiyu èyí tó jẹ́ pé ìmọ̀ ń jáde lára ọkùnrin nígbà tọkùnrin bá ń ronú obìnrin tí èsì original sperm gángan. Wàdíyù máa ń jáde lẹ́yìn ìgbà téèyàn bá tọ̀tàn. Gbogbo ọ̀ràn mọ̀níyù mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ a ti ṣàlàyé fún wa lọ níbẹ̀rẹ̀ nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ yìí pé nígbà tá à ń sọ àwọn nǹkan tó jẹ́ gbìn pé mọ̀níyù òun èé ṣe ẹ̀gbin o, ẹ́mbásì lẹ́gbin ni tó bá lẹ́gbin ni mọ̀níyù á jẹ́ pé bí ẹ̀gbin Ọlọ́run ti dá, Ọlọ́run ò sì dá wa ń bí ẹ̀gbin, ṣùgbọ́n nídìí tó fi jẹ́ wípé tó bá jáde lára ìyẹn ló máa ń wẹ̀, a ti ṣàlàyé léyìn yọ. So mọ̀níyù ni o, wàdíyù ni o, mọ̀níyù ni spáàmù, wàdíyù ni o àti mọ̀díyù ni o, tó bá ilé jáde lára èèyàn àlùwàlá yẹn sì kí ni o, ó ti já tí ó sì sí nǹkan kan méjì pé kéèyàn lọ tún sí. Ó jẹ́ nọ́mbà 2 tàbí ká pè ní nọ́mbà 3. Nọ́mbà 4 nínú àwọn nǹkan tí máa ń já àlùwàlá òun náà ni ànáò, oorun a máa já àlùwàlá. Akálàṣe oríṣiríṣi ìyapẹnu níbẹ̀ lọ́dọ̀ àwọn àfà lórí ọ̀rọ̀ oorun dé. Àwọn kan ní oorun ọ̀jàlúwàlá nítorí pé kí ni láyé ànábì wa sallallahu alaihi wasallam àwọn sàhábà ti sùn rí tánàbí tí wọ́n retí pé kánàbí ó jáde wá bá wọn láti wá kí ìran ìṣáì fáwọn. Àwọn sàbẹ́ ti wá sùn, ẹlòmíì ti sùn lọ́ba yìí tọ́jà yìí pé ọpẹ́ wọn retí ànábì sallallahu alaihi wasallam, ànábì ò tè jáde, ìgbà tánàbí ó padà jáde. So bánàbí ṣe jáde báyìí wọ́n ti sorí kọ́ báyìí, táwọn yẹn ti sorí kọ́, bánàbí ṣe dé báyìí wọ́n ti sábà báyìí kálukú dìde wọ́n sì kírun pé wọn ò lọ ṣe àlùwàlá. Ṣùgbọ́n tẹ́yí ó fẹsẹ̀ múlẹ̀ kì í ṣe ìyapẹ́nu àwọn àfà òun la fẹ́ máa sọ. Ńgbà òpònú kan jáde tó ní ànábì ò ṣe Isra wal Miraj, ó ti wà ní ọ̀rọ̀ táwọn àfà kan náà sọ rí pé ànábì ṣe Isra wal Miraj, ọ̀rọ̀ tó tún sí ẹni tó ń tún sọ kò sí sálàfù kẹ̀kẹ́, kò sí inú àwọn tó ṣáájú torí tí orí wọn pé torí táwọn dákọ̀ sálàfù alẹ́ nítorí rẹ̀ burú nínú àwọn sálàfù lẹ́ńtọ́ ṣáájú èèyàn. A ní àwọn asláfù sọ̀lìhìn, asláfù náà àwọn asláfù náà asọ́lìhùn, àwọn aṣíwájú wa tí wọ́n dá. Fíráúnà náà sálàfù lò náà, ṣùgbọ́n asálàfù tọ́lẹ̀ òun làwọn eléyàn sálàfù ibú. Aláwọn aṣíwájú rẹ̀ tọ́lọ̀ ń ká kọ́ sí wọn. Àwọn kò sí aṣíwájú rẹ̀ kankan tó sọ wípé ànábì kọ́ ni ó ṣe Isra wal Miraj. Ẹnu àwọn ajájá la ti ń gbọ́, èyí tí ń pè rẹ̀ Jamiu Adégúnwà àtòpònù tí ń tẹ̀lé káàkiri tí a tún náà ìsìláàmù ní kéèyàn ọmọ àjájá kò wulẹ̀ nídìí wàhálà, ẹ mọ̀ wulẹ̀ bá wọn jiyàn, ẹ sọ fún pé léyà ní ń bọ̀ yìí, ajá ni kọ́ pa sí léyà o. Tí Jamiu ọba ilé pajá sí léyà orí rẹ̀ ti burú o, tó ló ń lọ sọ pé ìsìláàmù ní ká máa jájá, ajá ni kọ́ pa o. Àtàfọ́ òpònù tí ń bá dá fatiwa yìí pé kò sí àdìsí tó sọ pé ká máa jájá, kò sí àyà Kùránì tó sọ pé ká máa jájá, ọ̀ya ajá ni kò mú o kọ́ lọ so mọ́, ó sì gbọ́dọ̀ tó bá sì súnú ọmọ ajá ni kẹ́ ẹ pa, ká mọ̀ pé ẹ̀yin ajájá ònà. Òpònú ara wọn náà sọ pánàbí kọ́ ló ṣe Isra wal Miraj, pánàbí ọ̀lọ́ Isra wal Miraj kankan. Ìtàfà ni pé kọ́ máa láwọn àfà kan sọ, ìtàwọn àfà tó síwájú sọ lórí ọ̀rọ̀ Isra wal Miraj tá a tiẹ̀ tó rí pé ọ̀rọ̀ burúkú ni, tá a rí nínú àwọn àfà tó lọ pé ọ̀rọ̀ eléyìí ọ̀dà, káàkà mọ̀ sọ pé ìtìláfù wà ń bẹ, ìyapẹnu wà lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Aṣọ yìí tó bá jẹ́ kókó ẹni tí ó fẹ́ máa dàrú jùlẹ̀ ọ̀rọ̀ ò lè pọ̀ ká má rí ìtọ́jú lówó iyebíye ń bẹ. Tó bá fẹ́ máa dàrú jùlẹ̀ nínú ẹ̀sìn ọ̀sọ̀ ìtọ́jú lówó iye pé lóòótọ́ lágbájá sọ báyìí tàbí àwọn kan sọ báyìí àwọn kan sọ báyìí, ṣùgbọ́n ìtọ́ fẹsẹ̀ múlẹ̀ ni. Èyí táwọn tó ṣáájú wa sọ òun náà ni pé ànábì kan sùn ọ́ lálàá ni pé ó ṣèṣirá ọlọ́gbàrún wọn tó tọ̀, ṣùgbọ́n kì í ṣe pọ́ lọ ní ẹ̀mí àtara arínú àwọn aṣọ tó sọ, ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ẹ dákun ṣètòrí àlá tó bá jẹ pààlà lánàá bíi ìlà tẹmọ yìí ò ní ìdìbò ọ̀sẹ̀ ń ka tí àgàn tí wọ́n sọ pé wọ́n mọ̀ lánàá bíi ìlà lánàá àwọn àbẹ̀rẹ̀ pé inú ìtàn kí wọ́n lọ sọ wọ́n nígbà tó dé tọ́dà àrà ọjọ́ kejì tó lòun lọ Isra wal Miraj, àwọn ará Mọ́kà takò tó lòun ti dé Palestine, só lè jẹ́ làkún wọn takò tánàbí bá jí láàárọ̀ ọjọ́ kejì tó bá ní mọ̀mọ̀ lálàá tí ẹ máa ní aláwo ni pé àní mo lọ sí Kúdùsì mo lọ gbàrún wá wàláhì kò lè jà wọn ará Mọ́kà lójú. Bí mọ̀mọ̀ kankan dá wò ládùúgbò rẹ̀ tó bá ní mọ̀mọ̀ lálẹ́ òun dé Kúdùsì àwọn yàrá ìmọ̀mù sí àlá tẹ́ wá kó wájọ sínú. Ẹlòmíràn kan lọ́wọ́ ni pé lẹ́nu alẹ́ sàárọ̀ òun ti dé Toronto
tó ń bá sọ tiẹ̀ tán lómi ò ní mọ tiẹ̀ tán rẹ̀ sọ̀rọ̀ àlà tó ń la mọ́jú mẹ́ ṣẹ́jú òun ni àbáwọn fi fẹ́ ya òun inú àlà tó ń la nígbà wọn fẹ́ wọn ṣe márèjì ògbẹ̀ ló ń wò bẹ́ẹ̀ ṣe márèjì bí ẹ ṣe bá kọ̀ bí ọmọ mẹ́jọ ni màmá òun bí òun ní nọ́mbà 80 kódà ń dán tó ṣe súnà òun tó wà ń bẹ̀ bí ẹ ṣe bí ó gba àwọn ẹ̀bí ẹ̀rùn méjèèjì wájú òun á tún dàgbà bóun ṣe lọ primary school lójú oorun náà lẹ́nu alẹ́ sàárọ̀ náà ni ó tó ń jáde nígbà tó ń ṣe kọ́mẹ́ntì òun ríra àwọn nínú họ́ọ̀lù nígbà tó ń lọ secondary school tó ń ṣe wáyẹ́kì òun rí òun tó wá fẹ́yàwó òun bímọ òun tó ṣe ájì òun kọ́lé òun ṣe gbogbo ẹ̀ títí tóun tó fi wá kú wọ́n dín bẹ́ẹ̀ kí wọ́n ṣe aláàpárọ̀ ẹ̀ lóun tají ẹwà dúró ọdún tóun fi sẹ́yìn pẹ́ tó sọ pé òun kàn lọ Toronto yọ̀ ọ̀dà ni pé irú aláwo wa lọ́lẹ́ tó ẹ pálọ̀ lásán lánàá bíi lánìí àwọn ará Mẹ́kà ò ní takò number 1 tó ẹ pálọ̀ lásán lánàá bíi lánìí tí èsè pọ́n rìnrìn àjò pẹ̀lẹ́ra Ọlọ́run ní sọ dídí ayé àkùrán ní Ọlọ́run ní sọ súrà kalẹ̀ nítorí rẹ̀ náà torí àlọ́ Ọlọ́run fi sọ súrà kalẹ̀ pé subhanalladhi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa sílẹ̀ ìlọ́lọ́wọ́ wà á torí ń tó bá jẹ́ nǹkan èèmọ̀ tó bá yá yẹn lẹ́nu kí ni yẹn máa ń ṣe subhanallah torí Ọlọ́run fi subhanallah bẹ̀rẹ̀ bẹ̀ ń tó bá jẹ́ nǹkan èèmọ̀ téèyàn ọ̀bà rí tó bá subhanallah ìyẹn Ọlọ́run gan wá fẹ́ sọ nǹkan èèmọ̀ pé kì í ṣe ìrìn àjò oorun ọwọ́ ní subhanalladhi asra bi abdihi ń tó lọ́n fi bẹ̀rẹ̀ súra ń gẹlẹ́ fi mọ̀ pé torí ẹ bá fakò téèyàn ọ̀bà ṣe àdánwò làákàì tí ó ṣòfò làákàì yóò yẹ kó lè mọ̀ wípé ànábì ìrìnrìn àjò ẹ̀mí àtara lọ sí Isra wal Miraj ni so eléyìí ò jẹ́ pọ́ìntì báwọn ìtawẹ́fà ni pé àwọn afáwọn afàmọ́ra wọn lọ́wọ́ oorun jálùwàlà oorun ọ̀já kìnnìkanjá almuhim oorun ọjálùwàlà kó sì tó já oorun téèyàn bá ti mọ tí bá ń ṣẹlẹ̀ ní fisiniti rẹ̀ ń tọ́ parí gbogbo tìláàfù náà àní wọ́n sọ pé àǹkà lọ́jà àǹkà ní ọ̀já téèyàn bá sàlùwàlà tán tó o bá mọ tí ń ṣẹlẹ̀ ní fisiniti tó jẹ́ pé Ọlọ́run fi oorun rẹ lòmí lọ́rùn wọ́n tó bá bára jókòó báyìí kò sùn lọ́wọ́ ṣùgbọ́n ogun tí ń ṣẹlẹ̀ lọ́mọ tẹ́ bá ń sọ pé mo a ní ẹnìkan nínú àwọn tí ẹ jẹ́ aṣíwájú fún wa tá a bá wà láwọn mítìn kan láyé ìgbà kan tá a bá wà láwọn mítìn kan ẹ rò pé wọ́n ti sùn ni ẹ rò pé wọ́n ti sùn ni tí bẹ́ẹ̀ sì wá sùn gbogbo tẹ́ ń sọ pátá wọ́n sì kọ́dà wọ́n ti mọ̀ sí báyìí tí kálukú ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn ọkàn náà ọkàn rẹ̀ ni pé according to what brother Lágbájá said ẹni tó ti tẹ́ ẹ̀tì rò kó ti sùn gbogbo tí sì ní tẹ́ ń sọ wàláhì ẹ̀bùn Ọlọ́run Ọlọ́run fẹ́ lómi ibẹ̀ ẹlòmíì sì ní ẹ̀kàn rò kó jókòó bá ti wọ́n ìwà yìí subhana rabbika ni ó ti lọ tápátápátá ìhòòrùn téèyàn ọba ti máa ti ń ṣẹlẹ̀ ní fisiniti rẹ̀ kò sí fọkànbalẹ̀ wípé sòwò ti jáde lára rẹ̀ kọ́ mọ́mọ́ ntí wọn yóò fi lọ tálùwà lásìnú ṣùgbọ́n ntọ́ bá wọn ti ń ṣẹlẹ̀ bí wọ́n láwọn sàbẹ́ bẹ́yìn tì báyìí báwọn bí ṣe dé tí kálukú dìde ṣé bí ń gbọ́ òde náà wọ́n dìde wọ́n máa ti ń ṣẹlẹ̀ ni ṣùgbọ́n oorun tó yẹ pé èèyàn sùn èèyàn ti rò ká sí tírélà kan dé ni tá títí hàn ọrùn kan kí aládé ké irú oorun eléyìí wọn á jiyàn wá ní ẹ mọ̀ rí àhín sùn lọ ta lọ́tẹ̀ ọ lọ sàlọ̀ lámì oorun tó bá ti kọ́ǹkì báwọn téèyàn ọmọ ti ń ṣẹlẹ̀ lọ́mọ tí wọ́n ti nǹkan bẹ́ẹ̀ lómi nǹkan lẹ́nu tí wọ́n mọ̀ tí èsì pẹ́ ti ń dáyàn lóhùn irú oorun ń já àlùwàlá nínú àwọn nǹkan tó já lùwàlá ni nínú àwọn nǹkan tó já lùwàlá òun náà ni masul farj bila ahilin kéèyàn fọwọ́ kan abẹ́ sawa'an bi shahwatin aw bi ghayriha aw biduniha èèyàn ọjọ́ pé èèyàn gbèrò adùn ni àbí èèyàn ò gbèrò adùn torí oríṣiríṣi nǹkan náà látún máa ń gbọ́n bí eléyìí náà oríṣiríṣi tìlàfáàtì lọ́wọ́ ìyapẹnu lọ́wọ́ ike ẹni tó bá fọwọ́ kan abẹ́rẹ́ tọ́lá àdìsí méjì náà lọ́dá wà lálẹ́ ànábì ní máa ń masa dakarahu falyatawadda ẹni tó bá ilé fọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ lẹ́yìn ìgbà tó sálùwàlá tán kọ́ lọ sálùwàlá ẹnì kan sì wà á bí ànábì léèrè yìí pé ẹni tó bá fọwọ́ kan nǹkan ọmọkùnrin tó sálùwàlá kọ́ ànábì ní innama huwa bid'atun mink páàtì ara rẹ̀ kan lọ́ fọwọ́ kan ṣùgbọ́n tá bá ní àmàṣàlá lẹ́yìn ọjọ́ wa ti lọ ìmọ̀nù lórí pé tààrùkù ṣẹlẹ̀ ìforígbára ẹni nínú àdìsí àmọ́ o tí mẹ́yìn bá jìnà dáadáa yọ ọmọ yìí pé ìntàlẹ́bí sọ yìí pé màmá sàdákàrọ̀ owó falyatawadda ó náwọn àfa àgbọ́lá fún tí ẹ sì ṣètàrìjẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tọ́pọ̀ ẹni tí ó bá ti fọ́ kankan ọmọkùnrin rẹ̀ yóò lọ ṣàlùwàlá torí pé anákìlù anil asil muqaddamun ìntọ́ bá gbé wa kó
níbi ìtọ́jẹ́pá awulẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun láàmà ti síwájú lórí ìtọ́bàjẹ́ yìí pé mọ́bùkẹ́ alẹ́ àṣẹ tí bá ń gbé wa sórí ìpìlẹ̀ gbogbo àmọ́ yìí pé ojú ara pààtì ara wa náà ni ìkan sọ ma pé tó ọba ilé fọ́ọ̀kàn ọ̀sàlùwàlà a jẹ́ pé fi ziyadatu ilm gbogbo tí ziyadatu ilm bọ́ wà ń bẹ muqaddamu ala ma laysa fi ziyadatu ilm eléyàn láì nǹkan tó rújú díẹ̀ ni ṣùgbọ́n tá a fẹ́ sọ fún wa ni pé ẹ ń bá fọ́ọ̀kan nǹkan ọmọkùnrin rẹ̀ àlùwàlà rẹ̀ ti já ó gbèrò adùn kò gbèrò adùn àdínà àfàtọ̀ fẹ́ máa ṣe jámù ẹ̀ tó bá gbèrò adùn làdísì eléyìí sọ tí ẹ wà gbèrò adùn làdísì eléyìí sọ rárá ó gbèrò adùn kò gbèrò adùn ẹ wá wo bí orí ibú báwọn èèyàn dé àwọn àfún náà ń kàlí ibú àwọn àfẹ́ ẹlẹ́bọ so wọn inú ọ̀nà tẹ̀sùn máa ń gbà mọ́ wọn ni ké sọ ọ fẹ́ káwọn máa jẹ́ fún ọ ó ní hàn ọmọ sàlọ́lá tó adé sàlọ́ tán tọ́ bójú ara kó tó kírun ọgọ́rùn wọn kírun láì ní àlùwàlà inú sẹ́ǹjì àná ni kéèyàn ọmọ fi nǹkan ọmọkùnrin ṣe kọ́mọ tọ́ bójú ara ẹ wá wo ìmọ̀ Islam táfi mọ̀ pé tí àgbà àfà kẹtẹ́yìn pé làgbà àfà lónìí tọ́jẹ́ pé ọmọ èké àfà ni ààyè tó jókòó sí àga yẹn tóbi jùlọ tí ọmọ sọ pé ẹ̀ ń tẹ́ bá gbé sínú làákàyè àárín wípé àdéhùn yẹn láì jẹ́ pé èèyàn yọ̀ ṣubú léwẹ̀ làákàyè wo làákàyè tí ò lè dáná mú dóko náà téèyàn bá fẹ́ tá a bá fẹ́ wò dáadáa àwọn ẹ̀sìn jẹ́ kó yá kó tó o bá fọ́ kojú ara rẹ àlùwàlá rẹ já téèyàn bá wá fọ́ kojú ara ẹ lómi àlùwàlá rẹ ọjà ọ̀pọ̀lọpọ̀ kojú ara ìyàwó ni ìyàwó ló fọ́ kojú ara ọkọ ni o àbí èèyàn fọ́ kojú ara ọmọ kékeré tọ́ta tí ọfọwọ́ kàn lábẹ́ àlùwàlá rẹ ọjà kò sí násù kankan tó sọ pọ́já ló fi jẹ́ pé law kana dinu bir ra'y tó bá jẹ́ pé ọgbọ́n orí èèyàn fi máa ń ṣẹ̀sìn ni kéèyàn máa fọ́ pa ìsàlẹ̀ húfù tá a fi ń tẹ̀lé báyìí òun ni ó dáa ju kéèyàn fọ́ pa òkè rẹ̀ lọ ṣùgbọ́n láàká ìwà kò lè gbé ọgọ́rùn tó lọ ń sọ tá a bá gbìyànjú tá a bá rí kí mọ̀ bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni làákà yìí ọ̀rọ̀ Ọlọ́run kọjá káwọn kéje ń gbé sínú làákà yìí ọ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tí ọmọ tẹ̀lé lọ́dọ̀ Ọlọ́run ni tọrọ bá tọ́ dọ̀ ní pàṣẹ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir sọ́dọ̀ wọn bá àlékọ́ Ọlọ́run ní máa ń tọ́ dání ọba tó jẹ́ pé òun ló ní mímọ́ ọba aláàánú ni ọba tí máa ń fún ni nírò tí kálukú gbé ilé ayé ṣe ni tí ó fún wa nírò ṣe wa tó ọba ọ̀jọ̀gbọ́n ni nínú àwọn nǹkan tí máa ń ṣe kí ni o tí máa ń já àlùwàlà òun náà ni kéèyàn jẹ ẹran ràkúnmí tí a fi ń ṣe kùndí ọ̀sàlọ́lá tán ọwọ́ abọ́lé ń jẹ ọmọ bá ń ra àmìlà 200 ẹran kùndí yẹn sórí bó ṣe ṣe ẹran kùndí yẹn tí a ń fún ọ lẹ́ran kùndí hùn tọ́ ọ jẹ́ báyìí sáàgbà yìí pé tí a ń bá lálùwà lè tẹnu já kì í ṣe bí tẹran kùndí tọ́ ọ bá ti lè jẹran kùndí ṣùgbọ́n náà bíkà àlùwà láti já so ààrẹ ìmọ̀nù ẹran ràkúnmí èèmọ̀ ń bẹ lára rẹ̀ awáwí òpónú kan ní wọ́n ní ẹ̀mọ́ mùtọ́ ràkúnmí ara àwọn jámì ajagun wà tó ní wọ́n ní ẹ̀mọ́ mùtọ́ ràkúnmí kí ló ta ràkúnmí ó sì dìdìrín èèmọ̀ ń bẹ lára ràkúnmí ọba tó sọ pé afala yanzuruna ila al-ibili kayfa khuliqat sí kọ̀ mọ́ ti ń sọ téèyàn bá jẹran ràkúnmí àlùwàlá rẹ̀ ti já ọgọ́rọ̀ kùndí tó sì wà níbí ràkúnmí ni a fi ń ṣe akálàṣe ràkúnmí tẹsẹ̀ kùndí tí a ń ṣe lára ẹsẹ̀ ń bẹ o ṣùgbọ́n ìtọ́pọ̀ jù 95% ti kùndí ràkúnmí ni ló jẹ́ pé mabarikul ibil ibi tí agbo ràkúnmí àì kírun bẹ́ẹ̀ Islam ní ẹ má kírun bẹ́ẹ̀ so ràkúnmí gan odidi ìgbésí ayé bí àwọn gan bí àǹjẹ̀nu ni kí n fa lọ́rọ̀ kékeré ẹnìkan bẹ nìbàdàn bíi ẹni yẹn ń ta ràkúnmí ó máa ń ta àwọn ẹran ní sáìdì ọ̀nà olómi ń bẹ̀ wọ́n ìkànnì àwọn ọ̀gá oní union ẹni yẹn wá lóun ra ràkúnmí bíi 4 dé láti Kano gbàbí 5 ìkànnì àwọn ọ̀gá oníyàn tó kú Alhaji Fẹlẹ ó ní wọ́n ra ràkúnmí kan bẹ̀ wọ́n wá gbé ràkúnmí láti olómi lọ sí Ẹlẹ́bú ó jìnnà àtàwọn bàdà dáadáa lọ sí Ẹlẹ́bú kì í sàdúgbò kan náà at least pẹ̀lú mọ́tò èyàn ó rìn ìrìn bíi 45 minutes wọ́n gbé ràkúnmí ọkà kú ń bẹ̀ nígbà tí ó fi di àárọ̀ ọjọ́ kejì ẹni yóò rí gbogbo ràkúnmí yòókù mọ́ nínú ọgbà rẹ̀ ó ní bóun sì kọrí sí station ẹ̀dàkùn wá ràkúnmí o tó ràkúnmí èso ọ̀nù ṣùgbọ́n owó tó fi rà bí 500,000 ẹyọ kọ̀ọ̀kan
ẹ̀rọ kan àwọn ràkúnmí báyìí o òun àwọn káàkiri o so nígbà tí ó di pé ó nẹ́nìkan wá padà wá báńkì alájí nígbà tó ń ti Èkó bọ̀ òun rí àwọn ràkúnmí lọ́nà new garage nǹkan kankan new garage bíbó ó ní àpàsígbà náà bí ẹ ṣe pinnu láti lé alájí fẹ́ lẹ́nu pé àwọn ràkúnmí kan bẹ lẹ́nu géètì alájí fẹ́ lọ tí wọ́n dúró bẹ́ẹ̀ o wọ́n wá kòókù wọn lọ láì mọ ibi tí wọ́n gbé lọ wọ́n á lọ tò sẹ́nu ọ̀nà ẹ̀sìn kílẹ̀ ò tó súnmọ́ àwọn wọnú ibi tí ìkejì àwọn wà so ẹ̀wẹ̀ mà èèyàn lè rán ràkúnmí láti bí ìlọ London kò sí ó lè wẹ odò kò sí ti ń jẹ́ pé ràkúnmí èèwẹ̀ odò ọmọ odò wẹ̀ ju tàǹdà alẹ̀ lọ bó ṣe rí gbàkúgbàkú so irú ẹran rẹ̀ téèyàn bá wá jẹ òun náà máa ń já àlùwàlá so àwọn nǹkan tí máa ń já àlùwàlá ni nínú rẹ̀ òun náà ni al-igma kéèyàn dákú ẹn tó bá ti ṣàlùwàlá tó bá dákú àlùwàlá rẹ̀ ti já yọ ọ́ tàlùwàlá mi ṣe torí pé ó ṣẹlẹ̀ sòun sí Ọlọ́run nígbà tánàbí ìjọ tánàbí ò ní lè jáde lọ kírun mọ́ mọ́ndé lànàbí kú tọ́ọ̀sì tààkàkà tó kan mọ́ndé òun nígbà tánàbí fẹ́ ṣàlùwàlá ànàbí ṣàlùwàlá tán ó fẹ́ mánéjì lọ kírun fáwọn èèyàn bánàbí ṣe dìde ànàbí wo lulẹ̀ ànàbí dákú ìrun lànàbí fẹ́ kí wọn lọlọsí àfa kátàgbádá ó sì kalẹ̀ ní gbowó súnàmọ́ ní gbowó wàlímà tó ní alàbìdíkìrì láì tẹ́tìmá ó ní wàlà díkìrì láì akíbárù àyìnbó kí ó gán da ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àlámù wàlà díkìrì láì akíbárù pé Ọlọ́run ní ìrántí Ọlọ́run ló tóbi jù rárá o ìtumọ̀ rẹ̀ ní pé tẹ́wá ti ń ṣèrántí Ọlọ́run ẹ̀ bá àmọ́ kírun mọ́ ìrántí Ọlọ́run ló tóbi jù ntọ́lọ́run sọ kọ́ òun o wàlà díkìrì lọ́ọ̀yì akíbárù min díkìrìkum ìyáhù ìrántí Ọlọ́run tóbi jù bẹ́yìn sí ìrántí Ọlọ́run lọ ní tọ́lọ́run sọ ń bẹ̀ ọ̀ parí rẹ̀ ní ọ̀mọ ẹ̀hún tó parí ni lawla al-hadfu wat-taqdir lafa'ima al-himaru nahwa tí ìbá ti ká pa nǹkan rẹ ká dára nǹkan nídìí lárúbáwá dẹ̀dẹ̀rin gan ọ̀bà máa gbọ́ lárúbáwá yé kẹ́tẹ́kẹ́tẹ́ gan ọgbọ́ yé àti pé wala dhikrullahi akbaru min dhikrikum iyyahu bí Ọlọ́run ṣe ń rántí wa tí ń sọrí wa ó tó ọ̀pọ̀ ju báwa ṣe ń rántí Ọlọ́run lọ so àwọn afọwájú kalẹ̀ irun ànábì fẹ́ kí ti ń dákú yìí bó ṣe dákú báyìí tánàbí jí padà ìntọ́kọ̀ tẹnu ànábì jáde ni pé asọ́là nàás sáwọn èèyàn ti kírun ìyàwó àṣà ni láà wahum yantadhirunak wọn ò tí ì kírun o wọn ń retí kí wọn ànábì ọ̀jáde wá bá wọn ànábì ni ẹ bá ń gbómi kí n ṣàlùwàlá ànábì tó àlùwàlá mi ì ṣe ó fi hàn pé dídákú tó dákú lákọ̀ọ́kọ́ àlùwàlá ti já ó tó fẹ́ dìde lẹ́ẹ̀kejì ó tó dákú ó tó jí nítorí ẹnu jáde ni pé àsọ́là nà sáwọn yẹn ti kírun wọn ni láà wahum yantadhiruna wọn ń retí rẹ ó tó tálùwà láṣẹ ẹ̀ẹ̀mẹta bá nànà bí dákú ń gbọ̀ wá rí pàgbára ògbémọ́ lóní ìyàwó Isha múri Aba Bakr lè sọ́lé lè náà sọ́fà Bakr kọ́ lọ kírun pa Bakr láṣẹ kọ́ lọ kírun fáwọn èèyàn irun nànà bí ń ṣe báwọn o ẹn tọ́lọ́ lóun ti forí ogbó ẹsẹ̀ rẹ̀ jìn odidi àfa ọ wà lóde súná ọmọ ó ní ẹ bá pèrún bẹ́ẹ̀ á sọ fún kókó ọmọ dẹ̀ mí gbogbo àwọn àhàlẹ̀ àwọn náà ti rú àwọn tó ti wà lójú aago pé tó bá dún á sọ fún káyè rẹ̀ ọ bàjẹ́ dèdè sáyé tiẹ̀ dá tó ọmọ sọ wọn ní ìsìnkú ọyá ẹ máa gbà lùbáríkà rà bí mo sì wà ní ìsìn tẹ́ ẹ bá gbà kẹ́ tó ẹ jẹ gbìrì ìyà pé ní ìsìn ẹni kí n máa kó ní ìsìn tó o bá ti á lo kóde kan àwọn èèyàn náà ti gbọ́ pé ṣé wò ti láàgbọ́dọ̀ dìde ṣé wò rí ibú wo ṣé wò rí ibú pẹ̀lú ìrun so dídákú a máa ṣe kí ni o a máa já ìrun gbogbo àwọn nǹkan mi tí ẹ máa ń jálùwà lájà yẹ gbogbo àwọn nǹkan mi tí ẹ bá ń kà fún ẹni tó wá sálọ àtàn kọ́ fọ́ kóbin àlùwàlá rẹ ti já bó o ṣe gbá àlùwàlá rẹ ti já bó o bá fọ́ ọkùnrin ọmọ tuntun àlùwàlá rẹ ti já táwọn gbogbo eléyìn kátàsíkó yọ ni kò sí lára rẹ o àṣọ ká máa fọ́ kóbin o ṣùgbọ́n bí èèyàn bá fọ́ kọ́yàwó rẹ tọ́gbàyàwó rẹ lọ́wọ́ mú bọ̀ sálọ àtàn tó kí ìsìyàwó rẹ̀ kọjá lúwàlà àwọn tó já lúwàlà láti sọ ẹ̀ tó irun orí ọmọ tuntun kì í ṣẹ̀gbin kò sí ti ń jẹ́ dàda nù Islam àwọn ìyá rẹ̀ lọ́gbọ̀n lòdì òdì dàda so kò sí ti ń jẹ́ kí irun orí dàda ọgbọ́dọ̀ kan yàn lórí kinní kan òórùn ọ̀tọ̀ ṣùgbọ́n kọjá lúwàlà kọjá lúwàlà àfààní Ọlọ́run bẹ́ẹ̀ lọ́run èyí tá a gbọ́ Ọlọ́run ṣe ń balẹ̀jọ aburú fún wa gbogbo ohun tí ẹnì kọ̀ọ̀kan wa tá a sì tá a fi kàn bínú Ọlọ́run má jẹ́ ká lè débẹ̀ èyí tá a ṣe tá a fi rí ọ̀nà rẹ̀ kọ́nà balẹ̀ kọ́lá kó jẹ́ ká lè máa ṣe kọ́wọ́lá àjọ kan oṣù rẹ̀ inshàlá tó bá tún di ọjọ́ mẹ́jọ ní aago 9 báyìí a tún tẹ̀síwájú lórí àgbọ́yé ìṣèyí tí à ń bá lọ subhanaka wa hamdik
ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.